Àgbáyọ̀ màrí. Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga. Wọ́n ní tọ́rọ̀ bá kọjá ẹkún ẹ̀rín la fi ń rin. Irú èsì wo la fẹ́ fi sí, la fẹ́ dá àwọn òpè, àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ò lè tà. Kò sí bó ṣe lè tà láyé yìí àti lọ́run kò lè tà. Àwáwí lásán lásán. Kọ́ tí ẹ tó sọ jáde, ẹ ti mọ̀ pé àwáwí lásán. Tí èèyàn bá ti ẹ̀, ká má tí sọ pé àwọn tó fẹ́ fi etí gbọ́, wọ́n kàn fi ra wọn ṣẹlẹ́yà ni. Ṣé rí àwọn láfọ̀gìdì yẹn? Ọlọ́run ṣàánú àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà. Bóyá kò dẹ̀ ságbà nílùú yẹn, Ọlọ́run ló mọ̀. Mostly ní ìdílé yẹn. Wọ́n ní àwọn láfọ̀gìdì, àwọn ẹbí Ashley. Ọmọ tó sọ pé wọ́n lọ adopt ìyẹn Ashley. Tó bá pé ọmọ àwọn fúnra ra wọn, náà bí Ashley. Mi rò pé wọ́n lè máa tì í tìkùtì kọ́ jẹ́ kó ọmọ yẹn ló máa wọ inú iná. Wọ́n fẹ́ ti ọmọ yẹn sínú iná. A ti gbọ́ àṣírí wọn ti tú pé Ashley o, olórí Ashley pé kì í ṣe, kò wá láti láfọ̀gìdì pé wọ́n adopt ẹ̀ sí family láfọ̀gìdì ni. Wọ́n ní wọ́n adopt Ashley sí láfọ̀gìdì. Cousin ẹ̀ ló jẹ́ ká gbọ́ ọjọ́ tí yẹn wá pariwo lé ní ààfin. Ẹnu wọn náà kókó fi sọ. Kò sí ẹni kankan tó wá láti ààfin tó wá ń jí ọ̀rọ̀ yìí sọ fún wa. Ya rẹ̀ súnmọ́ wọn. Àwọn íńtánẹ́ẹ̀tì náà láti gbọ́. Pé wọ́n ló wá pariwo wá bú Ashley pé Ashley kó mẹ́nu kúrò nínú family wọn pé family wọn kọ́ ló pé wọ́n adopt ẹ̀ ní láfọ̀gìdì kì í ṣọmọ royal rárá. Ṣẹ́gbọ́ ẹ̀yin èèyàn mi. Àwọn ìyá ẹ̀ dẹ̀ wá ń bẹ̀bẹ̀ káàkiri. Ìyá ẹ̀ kan ń bẹ̀bẹ̀ pé kán jọ. Pé èpè ti pọ̀ jù lórí Ashley. Pé gbogbo ìta Ashley ń ṣe pé àwọn kọ́ lòun rán òun, àwọn ò rán òun. So wọ́n kàn ti Ashley yẹn gbọ̀ngbọ̀n. Ọlọ́mọ ẹ̀ kan ti pa. Ẹ̀yin èèyàn mi, kọ́ta gbọ́n sí. Ni wọ́n sọ pé àwọn láfọ̀gìdì wà o. Pé wọ́n sọ fún pé kábíyèsí pé Ashley ni kábíyèsí kọ́kọ́ mọ̀ kó tó mọ Naomi. Ó ti ń fẹ́ Ashley kó tó fẹ́ Naomi. Ẹ máa gbọ́rọ̀ nígboro ẹnu ẹyẹ wọn. Ná bá sọ wípé tó bá pé Ashley, Naomi ni Ashley. Naomi ló wà ní position tí Ashley wà. Ẹ jẹ́ ká ṣe fi síbẹ̀. Wọ́n tó bá pé Naomi ló wà ní position tí Ashley wà. Pé gbogbo ìjà tí Ashley ń jà, ó máa ju ti Ashley lọ. Pé Naomi gan máa fara ya ju ti Naomi lọ. Pé Naomi máa fara ya ju ti Ashley lọ. Pé kó má blame Ashley torí Ashley ó fight fún right ẹ̀. Pé báwo ni Naomi ṣe fẹ́ gba position Ashley. Ẹ ti mọ̀ wípé ara wọn náà ń bá wí. Ẹ ti mọ̀ wípé wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń rí àwọn olórí burúkú wọ̀nyẹn. Wọ́n ní wọ́n mọ̀ pé olórí burúkú làwọn. Wọ́n ń fẹ́ ẹni tó máa pè wọ́n pé olórí burúkú kán lè bá jà. Kó ń tàn wá lè bá wọn jà. Kán lè sọ pé ó ń tàn ló fà. Ló bú wọn bẹ́ẹ̀. Wọ́n ti mọ irú àrùn tó ń ṣe wọ́n ní family yẹn. Wọ́n ti mọ̀ pé instead kan mú Ashley lọ síbi tí wọ́n ti máa rí ìwòsàn. Torí gbogbo ìta Ashley ń ṣe kò normal láti jẹ́ kí woman normal be kó máa wo irú ìwà bẹ́ẹ̀ yẹn. Can you imagine? Wọ́n ní torí ẹ̀ Ashley ń fight fún right ẹ̀. Pé kò sí ẹni tó lè lé láàfin o. Kò sí ẹni tó lè lé ẹ. Wọ́n á ti sọ̀rọ̀ díẹ̀, wà á ti máa kúnlẹ̀, wà á ti máa bẹ̀bẹ̀ káàkiri pẹ̀lú kábíyèsí kí kábíyèsí dáríjì ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tí kábíyèsí bá yarí fún ẹ, wọ́n ní tó bá dòru àbí ọjọ́ kejì pé wọ́n kì í máa rí ní ààfin padà pé fẹ́ǹsì ló ń fò. Wọ́n ló máa pọ ọmọ ẹ̀ sẹ́yìn, ó máa ju rẹ̀ láti fẹ́ǹsì ó máa sọ̀kalẹ̀. Ẹ rí i pé ọ̀pá ń parẹ́ ẹni tó fẹ́, ó ń wọ ẹni tó máa fọwọ́ kàn kó lọ kó bá rẹ̀. Ó máa kó sí ẹ̀ wájú náà. Kì í ṣọwọ́ Naomi kì í dẹ̀ ṣọwọ́ kábíyèsí. Wọ́n máa fọwọ́ ara wọn ṣe ra wọn. Ṣé ti gbọ́rú ẹ̀? Tí ìgbà tó wá tí ẹ̀yin láfọ̀gìdì bí ẹ̀yin lẹ̀ ń sọ o. Bí àwọn tó ń ṣe àhesọ bí Ashley ló wà with normal senses ẹ̀ ló sọ irú ọ̀rọ̀ yẹn jáde bá ṣe gbọ́ ní internet space. Pé wọ́n ní
àwọn kan ní Láfógìdì torí mi mọ̀ pé gbogbo wọn, mi rò pé gbogbo wọn náà máa wà nínú the same ìwà ìwà èṣù bẹ́ẹ̀ yẹn kó máa sọ̀sọkúsọ. Àwọn tó fẹ́ kí àgbà wọn tó alẹ́, kí àgbà wọn kó dalẹ̀, náà ń sọ irú nǹkan bẹ́ẹ̀. Ṣèbí ilé ayé yìí náà ni, ó dìgbà náà ná. Ọlọ́run yóò máa san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀, gẹ́gẹ́ bí èrò ọkàn ẹ̀ sọ́mọnìkejì. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run, àfi tó wáyé pé gbogbo yín pátápátá, gbogbo wa kò sẹ́ni tó mọ omi, kò sì sẹ́ni tó gba afẹ́fẹ́ tọ́lọ́run fẹ́. Kò dẹ̀ sí ẹni tí ìmí Ọlọ́run, tọ́lọ́run mí sí olúkálùkù tí ò ń mí jáde. Àfi tó wáyé pé òun nìkan ló fò látòkè tó jábọ́ sílẹ̀, tó dẹ̀ ń gbégbé ayé afẹ́fẹ́. Àfi tí afẹ́fẹ́ ò bá fẹ́ lu òǹtọ̀, àfi tó wáyé pé kò sí ìmí, ẹ fi ilẹ̀ ṣá máa ṣe nǹkan tó wù yín. Ọba Ọlọ́run wájú. Ẹ̀yin èèyàn mi, sẹ́yìn náà rí ọ̀rọ̀, ẹ rí ọ̀rọ̀ nígboro ẹnu ní nǹkan tá à ń gbọ́. Wọ́n nítorí Ashley ó bá Naomi, pé Naomi wá bá ní ọ̀dọ̀ kábíyèsí. Kábíyèsí ti ń fẹ́ Ashley kí Naomi tó wáyé. Torí ẹ̀ ni Naomi, torí ẹ̀ ni Ashley ṣe ń jà tó ń jà fìrìpọ̀npọ̀n, tó ń jà fikọ́nfikọ́n pé òun fẹ́ gba ipò òun. Ọlọ́run ti mọ̀ pé irọ́ ló ń pa. Ọlọ́run ti mọ̀ pé èké ló ń ṣe. Ọlọ́run ti mọ̀ pé ọ̀nà ẹ̀bùrú ló ń gba, ọ̀nà àrékérekè. Ọlọ́run ò ní gbà fún. Kíkún ló lóko bí tàkúté ni. Ó dìgbà náà ná. Kí ló dé tí ò jẹ́ kójú ṣe? Ọlọ́run ò sí lẹ́yìn onírọ́, kò dẹ̀ sí lẹ́yìn àwọn aṣebi, kò dẹ̀ sí lẹ́yìn oníkà. Ọlọ́run ò sí lẹ́yìn aṣebi. Ẹ rí pé títorí ẹ̀ wọ́n kàn ń mófo ni. Wọ́n kàn ń jà fìrìkàn, wọ́n kàn ń jà poró ni, kò sí nǹkan kan lọ́wọ́ wọn, kò dẹ̀ sí nǹkan kan lẹ́nu wọn. Tani ò mọ̀ kí èèyàn fẹ́ ẹran sẹ́nu kó wá tì. Òun lọ̀rọ̀ Naomi òun lọ̀rọ̀ Ashley àti àwọn family ẹ̀, Láfógìdì family. Naomi máa lékè yín torí ẹ̀yin olódodo ni Ọlọ́run wà. Ẹ̀yin Naomi ni Ọlọ́run ti wà, tó ti ń gbèjà Naomi láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹ bá sọ ju bẹ́ẹ̀ kẹ́fò láti 100 kilometer àbí báwo náà ṣe ń sọ, millions kilometer kẹ́fò bọ́lẹ̀. Asán lẹ máa pa. Òfo nínú òfo, asán nínú asán. Naomi máa gbégbá, ó tiẹ̀ ti gbégbá orókè. Ẹ bá máa jà ẹ fi ra yín ṣẹlẹ́yà jù bẹ́ẹ̀ lọ. Ẹ bá lọ so mọ́ trailer kí trailer máa wọ yín káàkiri. Láíláí, Ọlọ́run ò ní gbà fún yín. Ọlọ́run ò ní gbà fún yín. Ẹ ríran wò. Ẹ sọ pé ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn mi, mo ní sáré mú eléyìí wá síwájú yín. Ashley ní òun ti ń fẹ́ kábíyèsí. Ṣé òun àti kábíyèsí lè dúró? Ṣé ó lè sọ ọ̀rọ̀ ẹ̀ níṣojú kábíyèsí? Àfi ọ̀rọ̀ ẹ̀yìn ni, àfi ìsọkúsọ. Kí ló dé tí kábíyèsí máa fi ẹ́ lẹ̀ tó sọ pé Naomi lòun fẹ́ fẹ́? Onífẹ̀ẹ́ ẹ nìyẹn. Àìmọye kábíyèsí ò nífẹ̀ẹ́ ẹ̀, ó lọ fẹ́ Naomi. Kábíyèsí ò nífẹ̀ẹ́ ẹ̀, ó gbé gbogbo àwọn girlfriend tí kábíyèsí gbé wọlé. Kò nífẹ̀ẹ́ ẹ̀, èwo fi ẹ́ lẹ̀ kó tó lọ fẹ́ gbogbo àwọn tó kù. Ẹgbẹ́ gbóǹṣe náà fi Naomi lẹ̀. Naomi ti kúrò. Naomi lòun ò fẹ́ rẹ́dẹ̀rẹ́dẹ́, òun ò fẹ́ girlfriend táwọn kábíyèsí ń gbé. Naomi dúró pé kí kábíyèsí wá bẹ òun, lóòótọ́ kábíyèsí ló wá bẹ Naomi pé òun ti ṣàṣìṣe. Bó ṣe yẹ kó rí nìyẹn. Bẹ́ẹ̀ sì ìwọ ṣe dúró kán wá bẹ̀, kò sẹ́ni, wọ́n ló fi rẹ̀ ń bẹ ọkùnrin. Ashley fi ara ẹ̀ ń bẹ ọkùnrin. Ọkùnrin ṣé túláàsì ni lọkùnrin fi máa nífẹ̀ẹ́ yìí? Tọkùnrin ò bá ti nífẹ̀ẹ́ obìnrin náà, ìgbé ayé rádaràda ló máa gbé torí ọkùnrin yẹn máa fi máa ṣakọ ni. Look at you, shame on you. Ó mọ̀ yín ẹ̀yin Láfógìdì. Àyẹn láìní tìjú. Ẹ wò ó sì yín pé Naomi ti gbégbá orókè. Òun nìkan ni ọba fẹ́ràn jù. Òun nìkan dẹ̀ ni ẹni tí ọba rán wá látòdì ọ̀run. Ẹni tí Ọlọ́run rán wá sí látòdì ọ̀run láti wá fi Naomi fún ọba láti fẹ́. Ó dá Naomi ní ìyàwó ọba láti ọ̀run wá. So gbogbo ẹ̀yin tó kù counterfeit. Ashley má wulẹ̀ jàǹpátá torí kò sọ́nà bẹ́ẹ̀. Kó má bàa parẹ́. Àwọn tó ń tì ẹ́ gbọ̀ngbọ̀n, wọ́n kàn fẹ́ pa ẹ́ dànù.
Ìgídé ẹyẹ̀fò ni wọ́n o. Torí wọ́n sọ wípé ò kí ń ṣọmọ wọn. Wọ́n ní wọ́n adopt ẹ ni. Tọ́ bá ń tàn ẹ́, kó jẹ́ má tàn ra ẹ̀. Ẹ̀yin èèyàn mi, kò dùn kó pọ̀ jàre ṣókí lẹ́mi oge torí mi ò fẹ́ kí n fi tìtorí àwíjàre kí tán tán lẹ́nu. Bó ṣe rí gan-an ni mo ní kí n sọ fún yín. A rí ní internet space. Kò sẹ́ni tó wá sọ fún wa, kò dẹ̀ sẹ́ni tí yóò lọ sí ààfin lọ gbọ́ gbogbo information yẹn. Wọ́n ń gbé sí ní internet là ń gbọ́. Wọ́n ṣe ń disgrace ara wọn. Ashley ṣe ń disgrace ara rẹ̀ káàkiri. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Tí yín ò ní bàjẹ́ o. Etí ayọ̀ lẹ máa máa fi gbọ́ ìró tó dára. Ìró tó dára báyìí lẹ máa máa gbọ́. Àwa táa máa wá, ẹ̀yin lẹ máa gbọ́ wa. Ní gbígbọ́ oríire, gbígbọ́ ayọ̀, gbígbọ́ ìdùnnú. Jésù Olúwa bá a share, kí ẹ bá like, kí ẹ bá subscribe. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan-an. Bye.